That's why I hear say they give Bobrisky best female dress of the year for movie. Say na woman. No be activist ya. Èèyàn tó ṣèdì. Man wey do yansh. We do breast. Now, all those ladies, fine ladies, wey dey act movie, rí wọn fún award. Èwo nínú yín ló fún ọkùnrin ní award tó pè ní obìnrin. Bobrisky na man now, àbí? Bobrisky kò ní Bobby ó fowó ṣe Bobby ni. Bobrisky kò ní dì ó fowó ṣe dì ni. Ẹ ti báyé jẹ́ o ọ̀run mọ́. Now, wetin all those small children, our tomorrow, now when they hear say the man dey do yansh, man dey turn to woman, come dey give am award. Ṣé ń wáyé ni? Ṣé fẹ́ báyé jẹ́ ni? Ẹ̀ ń wáyé ni? Àwọn tó yẹ kẹ́ ẹ rán lẹ́wọ̀n fún ọ láwọ̀ọ́dù, ẹni tó yẹ kẹ́ ẹ tì mọ́lé, kẹ́ ẹ sólókùn pa. Èèyàn tó ọkùnrin na máa no go do breast. Èèyàn tó lóko, ó lóko nídìí, ẹja sí wọ́wọ́.